ọ̀gá máa tọ̀ ń bẹ̀ wọ́n máa sílẹ̀ fún ilé ọ̀gá yẹn sílẹ̀ á máa wọlé tọ̀. Sir. Sir, yes, sir. Ìwé tiẹ̀ kọ́. Èmi kẹ̀ mi lágbára ẹgbẹ́. Lẹ́mọ̀ sí ọkọ̀ dájẹ́ tó. Ẹ wo ẹ dúró. Ẹ rọra rì ẹjọ́ ẹ wà lójú kan. Ẹ wà lójú kan. Ẹ wà lójú kan. Ẹ wà lójú kan.
ẹ̀mí àwọn òní. lálẹ́ dá. Ẹ̀mí àwọn òní. So we're here live at the Akoko Southeast local government. Local government itself. Mo ní kí gàdí tọ́mọ̀ ìjọba ń gbé public address system kan wá, ó ní kí wọ́n ọmọdé kan. Wọ́n máa wọlé. Nínú wọ́n ti lọ sí. Ẹ stop wọn. Mike, see Mike going for down. Òṣìṣẹ́ máa já gbọ́ra wáyé. Ẹjá gbọ́ra wáyé. Ẹjá gbọ́ra wáyé. Ọlọ́run wá lọ́wọ́ o. Àkókò Southeast ò ní bàjẹ́ o. Ìṣùwà ò ní bàjẹ́ o. Local government wa yìí kò ní bàjẹ́. Ẹni tó bá sọ pé ohun tó ń ṣẹlẹ̀ láàkó Southeast pé kò kàn ń, ọ̀tọ̀ ni pé kó kànyàn, ọ̀tọ̀ ni pé kó tún dùnyàn. Ṣùgbọ́n kí kànyàn ó ló ṣe kókó báyìí. Pé kò kàn ń pé àwọn kan ló ń ṣẹlẹ̀ sí. Àdúrà kan là á gbà. Kójú onítọ̀hún tó là, ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí.
béèyàn bá ṣoríire inú ilé ẹ̀ láti kọ́kọ́ dáhùn béèyàn bá dẹ̀ ṣoríire lódì kejì inú ilé ẹ̀ ni ó ti kọ́kọ́ dáhùn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lọ́nà náà láyé àtijọ́ tí àwa wọ̀nyí bí mo ṣe kéré tó bá lọ oko á ṣiṣẹ́ dé koríta kan á sùn sáàárín ebè tílẹ̀ bá tún ti mọ́ á ti kọ̀ntínú iṣẹ́ wa tá a bá ní fẹ́ sùn sọ́hun a lè jẹ́ wọ bí aago 6 ó lé àtúká tó máa bọ̀ ní lóko bàbá fẹ́ lọ anywhere ní àgọ́ South East kò sígbà téèyàn ò lè rìn ṣùgbọ́n ní ìsìn láwọn àkókò kan báyìí òkèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ ní ìsìn ó ti súnmọ́ lé wa ohun tá ń ṣe yìí gbogbo alájọ ń ṣe ẹ ti rí wa káàkiri àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa pé a ò bà nǹkan kan jẹ́ mo dẹ̀ gbàgbọ́ wípé a ní fọwọ́ ara wa bà nǹkan wa jẹ́ torí àwọn ọmọ tẹ́ ń wò yìí wọ́n lẹ́ni tó lè wá ṣe ọ̀gá ń bí wọ́n lẹ́ni tó lè wá ṣe lógo mẹ́tí ẹ̀mà chancellor supervisor àbí wọ́n lè lẹ́ni tá ṣe governor state yìí a ní fọwọ́ ọwọ́ wa bà ọjọ́ ọ̀la wa jẹ́ títí di àkókò yìí àyìnbá chairman sọ̀rọ̀ ó ti dé Ọlọ́hun bọ̀ ṣùgbọ́n kó tó dé ẹja bára wa sọ̀rọ̀ ṣé gbogbo ohun tá a bá máa ṣe èyí tá a dájọ́ síbi ìbáyìí tó ń fúra ìbá débí wọ́n fojú ara wọn rí kí ni wọ́n ń béèrè fún wọn ò béèrè owó àbí ta ló béèrè owó ń bí kò sẹ́ni tó sọ wípé òun fẹ́ ṣòkú àgbà bí nǹkan kan pé kọ́ fóun lówó àbí kọ́ra mọ́kò fóun ẹ̀yin Yorùbá lẹ sọ pé ká má bàa jìyà la fi ń yá má jìyà òun ló fà tó fi jẹ́ pé ọjọ́ ìbò gbogbo wa fi ń jáde sínú òòrùn táà jòkó sínú òòrùn wípé a fẹ́ rán èèyàn ṣẹ́ kó lè gbẹbọ wa dókè ṣùgbọ́n tó bá wá di wípé afàdá pakún ikún sá lọ àdánù ó yẹ kéèyàn lè ronú òun nìkan tí gbogbo àjọ ń ṣe yìí màá rọ̀ wá ẹja ní sùúrù díẹ̀ chairman ń bọ̀ ẹni pé àwọn tó ń filẹ̀ báyìí àwọn tó ń lọ sí ìrìn àjò ẹlòmíì tó yẹ kó ti dé ìrìn àjò tó ń lọ ó wà lọ́nà báyìí kí ìjọba lè gbọ́ wa ní gbogbo ohun tí wọ́n ń ṣe báyìí àwọn ń wò ní àgbáyé níbi tí wọ́n ti lè rí dé àwọn oníròyìn wọ́n wà ń bí tí wọ́n ń wò olúkálùkù àti print through social media ẹ ní sùúrù bí ìjọba bá wá dé bá sọ pé agbára wọn ò gbé á tún mọ̀nà tá a gbé gbà ṣùgbọ́n mo bẹ̀ yín mo bẹ̀ olúkálùkù wa ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àtàwọn àbúrò àtọjúgbà mi pátá tó wà ń bí ẹja fi sùúrù ṣe àwọn tá a bá lè dúró de chairman ẹja á lọ jòkó síwájú tá a rí bá àwọn agbófinró wà ń bí àwọn náà ó kàn wọ́n náà mo wá ìmájì kágbófinró wá sọ pé òfin lagidi bíbá àbè lọ́wọ́ pé ẹ̀sùn tó ń mú jọ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa la dáwọ́ ẹ̀ tó fi gbé jáde náà lọ́ ṣe tí táàbò bá wà tí àlàáfíà bá wà nílùú ọlọ́pàá àjòkó àsùn sójà àjòkó àsùn civil defense ànùmọ̀tẹ́kù àjòkó àsùn ṣùgbọ́n tí àlàáfíà bá sí nílùú area commander wà ń bí báyìí o àbí area commander wà ní local government báyìí ó ní tó yẹ kó ṣe DPO ọkùnrin ò balẹ̀ àwọn ọlọ́pàá àwọn ọkùnrin ò balẹ̀ oníkàkùn náà ló ní family náà so ẹjọ gbogbo ló yẹ kó àmọ̀ wípé àjọ ń ṣiṣẹ́ yìí ni ó kan gbogbo wa ní ẹja ní sùúrù ká fọkàn balẹ̀ ìjọba a máa gbé ìgbésẹ̀ àwa ọ̀dọ́ náà ní Àkókò South East àti ń gbé àwọn ìgbésẹ̀ kan láìpẹ́ yìí ó máa hàn sí gbogbo ojú yín àjọ ń ṣèpàdé yẹn ni àjọ ń gbé àwọn ìgbésẹ̀ yẹn wọ́n ti tó so wọ́n á ti ń kó àwọn kan tí a ti ń ṣe nǹkan kan kì í ṣe ẹnu títí di òru àná wọ́n wà lẹ́nu ẹ̀ so torí ó kan gbogbo wa òun la fi sọ pé àní fílẹ̀ fún àwọn agbófinró nìkan ní gbogbo local government tí ó lóye agbófinró tó wà ń bẹ àbí ṣó lè sìkẹ́ gbogbo ilé but gbogbo ọ̀dọ́ ló jáde láti inú ilé kan òun la fi gbé ìgbésẹ̀ wípé ààbò ara ẹni òun làbò ìlú abẹ́kọ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ o lẹ́ẹ̀kan sí ẹ ṣé o tẹ́ ò bá nǹkankan jẹ́ ẹja ní sùúrù lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ jọ sà mo ní bẹ̀rẹ̀ bá ti dè lọ́wọ́ ẹ̀ nígbà tẹ́ni ká dúró de ṣáàmà àjọ àlọ́lé ọba láì tó bá rẹ́dì àti bá wa á bá fúlé ọba. sọ̀rọ̀ mi yé sà ẹ tó bá mọ̀ fún ìlú òkú tí o bá mi yé àwọn òkú lèmi náà sọ̀rọ̀ mi yé sà ẹ tó bá fúlé ọba. ẹ ṣé o. I need the soldier taking punch méjì lọ́gbẹ̀sẹ̀ soldier taking punch méjì I need the. Àkúrẹ́ I don't know we are in Ayédè Ọ̀gbẹ̀sẹ̀
a pity. The whole place is was a Japan. Was a Japan. They said kidnappers came to Ayede Ogbese and they said they are killing people. I don't know. Maybe we have to see one of them or two of them to say one or two things. Kidnappers here. Don't know. They said they have finished us in Ayede Ogbese. So maybe the government will come. Regular movements are disallowed. They don't allow regular movements to move. Nobody is moving in Ogbese. We are going to Akure. They refuse to say we should not go. All the market women, market men, everybody they are going outside here. We don't know what is going on. How did the soldiers take the point? Soldiers take the point, not the méjì. How did the soldiers take the point? Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Nobody go through. Wetin happen? Wetin happen? Kidnapper too much o. The key person. They keep person for here, kidnapper too much. Àwọn tá a múlé àṣẹ, àwọn tá a lóko àṣẹ, àwọn tá a lọ sí àjọ àṣẹ, iṣẹ́ ọ̀ṣẹ́. Àpàjọ iṣẹ́ là ń ṣe láti jẹ owó ṣòkò láti ṣe kìlì. Láti ẹ̀pà nínú oko. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀ṣẹ́ wá gbé. Ẹni bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́ wá gbé. Àná fún àṣì lọ́dọ̀. Ìfọ̀ ọjà yìí gan báyìí gbogbo kò ní tó bá gbọ́ kẹ́ òṣù. Ibi tẹ́ dúró sí wọ́n yọ ọ̀pẹ́rẹ́tì níbẹ̀. Wọ́n yọ ọ̀pẹ́rẹ́tì níbẹ̀ last year níbi tẹ́ dúró sí ní ìwọ́n pààyàn. Láti ọwọ́ ọ̀pẹ́rẹ́tì láti lọ́wọ́ àgbà tó ti bẹ̀rẹ̀ ọ̀pẹ̀sọ̀ nísìnyí mọ́. Àná náà sẹ́ńtì òkú yàn náà lọ gbé. Àná sẹ́ńtì òkú yàn lọ gbé. Kí lèèyàn wá lè ṣe báyìí? Kí lè fẹ́ kó ṣe mọ́ wá? Ẹ kọ́ fún àwọn sójà wa. A ní ìdáhùn sójà tó máa gbé tá kí ìyá sójà tó bá báyìí. Àwọn ọlọ́pàá ò bá a nínú wọn. Àwọn ọlọ́pàá ní máa sá. Sójà ní sójà. Àwọn ọlọ́pàá máa sá bí ká ní sójà. Àwọn ọlọ́pàá ní owó náà nídìí owó náà gbà. Kí ẹ lérò pé àwọn ará ìlú. Àwọn ọlọ́pàá bí owó náà gbà. Ẹgbẹ́ sójà wa sójà tó máa gbé tẹ̀sí wa. Àwọn wo ló ń ṣiṣẹ́ náà gan-an? Àwọn wo ló ń ṣe? Èyí ẹ̀ fi pé àwọn ará ìlú ló tún. Ta ló mọ̀? Tó bá tẹ̀ já àwọn ará ìlú tó máa kó sójà wọn. Àwọn ará ìlú yẹn náà wọ́n kó sójà Tó wọn. bá jẹ́ Tó bá já àwọn ará ìlú. Sójà bá máa wọlé. Onígbàgbọ́ owó investigation. Wọ́n máa ní láti. Wọ́n máa gba owó wèrè owó náà gbà kiri. ẹni tó ń pa yìí ọmọ ìlú wo náà pa ṣọmọ Ọ̀gbẹ̀sẹ̀ ní. Ọmọ Ọ̀gbẹ̀sẹ̀ ní. Yẹ́n ibi tí wọ́n ti pààyàn ń sọ̀rọ̀ ní alẹ́ àná wọ́n ti bẹ̀rẹ̀. Ẹ wo ibi táwọn ọlọ́pàá máa ń dúró sí olùkọ́ tó pààyàn. Ṣé àwọn ọlọ́pàá sì ń bẹ̀ ń gbà yẹn ni? Kò sẹ́ni tó bá ọlọ́pàá. Ọlọ́pàá yẹn sá ni. Nísìnyí àwọn pípì wọ́n tí wọ́n ń wọlé wọ́n á mú yàn lọlé. Wọ́n ń wọlé wá mú yàn. Wọlé ni wọ́n wọlé wá Wọ́n wọlé ọ̀mú ẹ lọ. Ní Ọ̀gbẹ̀sẹ̀ yìí náà. Ọ̀gbẹ̀sẹ̀ náà ni. Last week, Polisi wà ń bí o. last year on kidnap get this year last week wọ́n tún wá gbé again wọ́n tún wá kidnap again. Wọ́n tún wá kidnap again nílé ẹ̀ ní. Ìṣèbọn bọ́lá tó kó wọ́n wá kidnap ẹ̀. Enough of all this now. À ń ṣe màálù tí yọ̀kọ́ lè gbọ́ bẹ̀ sí lọ́dún tó lè pa náà. Àti gbogbo ilé lọ. Àwọn olórí ẹ̀ náà àwọn olórí wa náà tún ṣe I ní don't know what is officially going on here. I discovered that a lot of people barricaded everywhere here. Deliberately, they said nobody should move purposely because they said some people came in and killed some people in Ogbese yesterday at Shibanoni. So we are outrightly fed up, and I could see that security agencies, only the traffic warden that we are seeing here, deliberately they said they should block the road. Within their placard there, they said stop insecurity in our community. We need answers to our questions. That is what they said. They said we know vehicular movement anywhere. They said stop what? Stop. They said stop the killing of innocent souls. Justice must be served. We are tired. They are referring this to the state government to vehemently intervene purposely because of all the ugly political shenanigans going on in Ondo State. There we are live in a year day of we don't know what might have actually necessitated this. There are no vehicular movements. They barricaded the road, but they are not fighting anybody.
They said they are protesting what they call peaceful protest. The market women, they deliberately decided to stay. They are not doing anything. Nobody is selling. Karakata stopped. Everything stopped. Purposely because all the youths, they said they are tired of all these unnecessary kidnapping, killing of people, and a lot of ugly misdemeanors going on in the state. So we urge our Amebu Executive Governor of Ondo State, Dr. Honorable Lucky Orimisan Ayedatiwa, being the first Chief Security Officer of the state, to please quickly intervene and send some of the people to come and investigate. Àbí kí lẹ fẹ́ kàn ṣe? Wọ́n investigate abẹ́ mọ irú ikú tó pa ọ̀rọ̀ yẹn ò yé wa. Ilé ìbòrò ti pa yìí. Ilé ìbòrò ti pa. Ẹ̀gbọ́n ẹlẹ́ni náà. Àná àjọ wà bá a ṣe sọ̀rọ̀ tán tá a ṣe eré ó náà wọ́n jáde lé ní mọ́. Kí lorúkọ yìí? Kí lorúkọ ti yín? Ìyáni Èkó lorúkọ ẹ̀. Ibo orúkọ ti yín kankan tó ń sọ̀rọ̀ yìí? Èkó lorúkọ mi, ọjọ́ ní Èkó. Ọjọ́ ní Èkó. Ọjọ́ ní Èkó. Ibo lẹ̀ ń gbé? Ibo lẹ̀ ń gbé? Tẹ́ bá ṣàbèrè, tẹ́ bá ti wọlé, tẹ́ bèrè ṣàfihàn gbé wá síbi tí mò ń gbé. Ok. Báwo ni wọ́n ṣe pa yìí? So ìgbà tó àwájọ sọ̀rọ̀ tán ní pé òun ò jáde, mo ní ẹ jáde lé ní mọ́ àbí ó ní bọ̀bọ̀ kan wá bọ̀bọ̀ yẹn jẹ́ ọ̀rẹ́ ẹ̀ bó ṣe wá bọ̀bọ̀ yẹn ló wá gbé jáde at the process pé wọ́n jáde yẹn. Bọ̀bọ̀ tó wá yẹn ṣe yín mọ́. Ṣé èmi? Ẹ̀ṣẹ̀ mọ ìbọ̀bọ̀ tó wá tó. Wọ́ṣùwẹ̀ lórúkọ ọ̀rẹ́ ẹ̀ ni at the process pé bí wọ́n ṣe jáde ní ilé ká 1 to 3 day 10 mi ò lè ka 1 to 3 day 10 òun ni wọ́n ní pé ó ti kú. Òkú ẹ̀dá báyìí. Òkú ẹ̀dá báyìí. Ṣebí ó lọ sí. And then checking point ibi tí wọ́n ti ń pa ẹni sùúrù checking point ibi tí wọ́n ti ń pa.